ẹ káàbọ̀ padà sórí pápá Orísun bó ṣe ń lọ náà lẹ ṣe ń wò. Ní abala tó kọjá yẹn ó yẹ kí n sọ nǹkan tó ṣe ìṣògo fún yín àmọ́ màá sọ fún yín sí ó ní cough injury àbí injury la fẹ́ sọ pé ó ṣe ìṣògo báyìí. Àṣà máa fún àwọn ará lé ní explanation kan tó ṣe ìṣògo. Tá a fi odi lórí pápá. Ó ní cough injury. Bóyá ó jẹ́ season àgbàdo láwa yìí. Ó ní àpò náà play final Champions League tó gbá lọ yìí o. Bóyá ó ti jẹ àgbàdo àwọn àgbàdo kan kọjá àyè tó wá lọ bóyá ó dẹ̀ ti block fún ọ̀rẹ́ wa. A máa lọ fi gidi jáde. Champions League tó gbá kọjá yìí cousin ìwọ ń jùkọ́ lẹ́ẹ̀kan. Ó wà fantastic. Kí ló rí sí? Torí wípé Atletico Madrid wọ́n disappoint me. Wọ́n lè má gbàfẹ́ ṣùgbọ́n wọ́n sometimes ó torí ọ̀rọ̀ yín mo lọ wo géèmù Man U àti Barca nígbà kan. Mo máa ń jùkọ́ jù. Ṣé ó ní kò fi yẹn ṣe reference point ẹ? Lọ síbi tó ń lọ ká mọ ibi tó ń lọ. Ó ní mo wọ pé mo wà ń bẹ̀ but mo dọ̀ ọ̀gan nígbà tí mo wo máa ṣe ẹ̀. Despite that pé Man U ní kọ́ọ̀pù yẹn gbà. Bọ̀ mo filẹ̀ pé má jẹ́ dákún ṣùgbọ́n. Tó bá pè mí rọ́ mi ò ń ronú àmì tí máa ń wo bọ́ọ̀ mi ò ń ronú tí àwọn nǹkan tí mo expect tó bá ti perform nǹkan yẹn at least ṣé coach ni ṣé Simoni ni mo fẹ́ sọ pé kò mọṣẹ́ níṣẹ́ ni ó ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣe àwọn player wa ń bẹ̀ wọ́n ṣiṣẹ́ wọn bó ṣe yẹ kó ṣiṣẹ́ wọn nígbà tó débi èyí jẹ èyí ò jẹ torí èyí jẹ èyí ò jẹ ní penalty kò sẹ́ni tó mọ̀ gbá kò dẹ̀ sí kípà tó mọ̀ mú ṣùgbọ́n ni tó bá ti wà opportune láti use advantage ẹ̀ náà ló use ẹ̀ mo dẹ̀ rí pé Madrid ní opportunity láti use advantage lọ ṣe use opportunity yẹn èmi believe pé first 1 to 90 minutes gangan ni match mo nǹkan tí mo expect kó ṣe ni wọ́n ṣe play pattern wọn tẹ́ mi lọ́rùn yes play pattern wọn ó tẹ́ mi lọ́rùn. ó tẹ́ lọ́rùn bọ̀ ẹ sọ penalty nù. play pattern èyí jẹ yóò jẹ ní penalty kò ń ṣe tuntun ẹ̀wọ̀n kó ṣàlùzẹ̀ ní Atlanta nígbà táwọn expect pé ó yẹ kóun náà gbé wa délẹ̀ ní ẹgbà. ẹ má jẹjà arọ tán. lẹ́kọ̀ọ́jọ́ mú bọ̀ lọ́dọ̀ ẹ̀ àgbà pé èyí ò jẹ ní penalty. no mi ò parapọ̀ irọ́ mi ò parapọ̀ àgbà pé èyí jẹ èyí ò jẹ ní penalty. bọ̀ lóyìn kan tó gba ó tẹ́ lọ́rùn bọ̀ ṣe sọ penalty nù. ní during 90 minutes ni o best player of the tournament ó da penalty wọn sáwọn. Ó dà sí ó gba lùgbó rádà. Wò ó jẹ́ ká wá sí Griezmann tó lù sí penalty òun kọ́lẹ̀ ní àkọ́kọ́ tó máa jẹ́ best player in tournament sí Ronaldo da penalty nígbà tí wọ́n expect Griezmann kọ́kọ́ ló lù sí penalty. so that yóò kí ṣe bíbí fún mo rántí last season nígbà tí Bayern Munich àti Chelsea náà tó gba final Gomez tó jẹ́ best player náà ó kọ́ ṣe da penalty àmọ́ ṣé ìwọ tó máa fi fẹ́ wo round final bẹ́ẹ̀ yẹn ṣé o máa ń jẹun lọ ni àbí tó bá dé ló máa jẹun. tí n bá dé ni mo wá di torí tí n bá jẹun lọ mi ò ní ráyè ṣe bí mo ṣe fẹ́ torí first 90 minutes ya mo máa rí dáadáa iṣẹ́ ò tá gbọ́dọ̀ pé lọ́tẹ̀ torí gbogbo àwọn Madrid tó wà látún tó wà lọ́sì wọn ò lè sọ anything torí àwọn ọmọ yẹn bọ́ ṣe ń ṣe ìgbà tó lose cup yẹn gan mi ò rí gẹ́gẹ́ bí nǹkan but ó dùn mí fún pé wọ́n play tó kọ́ gba cup yẹn mo ti sọ láti bẹ̀rẹ̀ wípé èèyàn 32 ló máa ń lọ́wọ́ cup yẹn kọ́ ló máa gbé ṣe. àti gbọ́ ó yá lẹ́kàn yá bí fẹ́. ó ti ẹ̀kọ́kọ́ ṣe náà tó jẹ́ kó kọ́kọ́ torí àwa champion àkọ́kọ́ sórí ẹni tó bá epo lẹ́nu ẹ̀ tó bá ìbìyè lọ́yẹ̀ pé ṣe bí òde olóòjẹ́nu oúnjẹ ó máa rí excuse kan sọ olódò ń jẹ́ olódò ẹni kò ní writing ó sọ kí ló kàn wá pẹ̀lú pé èèyàn kan wọ́n sọ àtàkùn lélẹ́yìí o. wọ́n sọ pé olù now give it to Diego Simon. Of course. O try. Yeah. Fantastic coach. Then the players very good. Even keeper Atletico very good one. Wá rí mi lẹ́yìn tàbá ti kó lórí pápá. Fún kó bá mi credit gbogbo àwọn òyìnbó. No. Ṣé mo credit gbogbo àwọn tó ẹni tó credit yẹn but dé orí keeper yẹn keeper yẹn ní penalty shootout. No. Ọkọ̀ kò tí ẹ ṣe kò impress mi. Gẹ́gẹ́ bí nǹkan tí cousin sọ sorry in penalty o lè predict o lè sọ wípé bóyá o máa mú àbó máa lose. The ball is always faster than you. Yes, then lucky ni but tábà wò tó mọ̀ pé Ronaldo ní injury. Of course. But for the fact pé ó wà lórí Zidane ó wò pé bọ̀bọ̀ èmi ò gbọ́dọ̀ mú kúrò because threat ló jẹ́ fún wọn níbẹ̀ tó bá wo gbogbo game wá rí pé Bale àti Modric fantastic player very good player fantastic player no mo pick from you atakulẹ̀ bàbá yìí sìn tó bá rí àwọn player yẹn mo sọ ní last week mo ní Bale ti lọ ra shoe mi o ó dé àwọn veil ẹ̀ pé shoe iṣẹ́
mo fẹ́ fi gba league ni tó bá dẹ̀ nígbà tó from 1 minute to the last bọ̀bọ̀ yẹn is just there and Modric give it to them even sí Ronaldo gan tó jẹ́ pé ó kàn try láti kò fẹ́ jáde kúrò ńbẹ̀ but at the end of the day threat ló jẹ́ fún wọn bọ́ọ̀ tí kan lọ́wọ́ orí bọ́yìn block ẹ̀rọ gbé wọ mo dẹ̀ sọ bí bẹ́ẹ̀ nígbà táwọn bọ́ọ̀ mo sọ pé Ronaldo ní score nu game mi penalty tó kàn ní pé Ronaldo ní score but pé ó wà lórí bẹ́ẹ̀ problem ló jẹ́ fún wọn. Alright oya ká má dàbí pé àjà mo fún ẹ ní 1 minute láti fi defend gbogbo tó wà lẹ́yìn. Àkọ́kọ́ ni wípé sí Ronaldo ní injury yẹn ẹ jẹ́ ayọ́kùn bẹ̀ torí Zidane sọ ó sọ ní èdè Sudan máa ṣe pé 100% fit. Of course. No. So that ìgbẹ́wà kì í ṣe kó ṣe ẹ̀. Mo rí ní gbogbo ẹ̀rọ ayélujára àti nínú training sí Ronaldo walk out of the training ground. Walk out of the training ground accepted but coach here doctor sọ pé 100% fit. Of course kí ló máa ṣe máa tó súnmọ́ ìyẹn túmọ̀ sí pé ká ní pé Atletico lọ gba cup yẹn ṣe máa nítorí sí Ronaldo tó ní injury ní ìjẹ́ máa gbà ibi tẹ́ máa yí sí nìyẹn. máa gbọ́ sórí from the kátó kan lọ bẹ̀rẹ̀ gbọ́ yẹn àti èmi ò tún wá lò wá tábà lọ wo ní 2014 nígbà tí Atletico Madrid àti Madrid pàdé sí Ronaldo iná wọn ò rí lórí pápá until ìgbà tó di wípé 92 minutes pé tí wọn gbé nǹkan kan tó wá padà ní wọ́n lẹ́yìn ìgbà yẹn lọ́tọ́rí. Èmi tí ẹ̀kọ́ wá nìkan láti back ẹ̀ up. Ó dà pé àwọn Atletico yẹn wọ́n ní kọ́kọ́rọ́ ṣíṣe àti títì Ronaldo. Tó bá ti wọ́n kàn máa ń tì. Wọ́n ṣe múra ìgbà tó pé nínú líìgì tó lọ́jọ́ wà. Wọ́n lè ní kọ́kọ́rọ́ wọ́n lè máa tì wọ́n lè máa ṣí I don't care. Nǹkan tí mo care after ni pé tí Ronaldo kan wà lórí pitch báyìí. Problem ló jẹ́ fún gbogbo àwọn 11 players Atletico. As a playmaker ṣùgbọ́n kò ṣe problem fún wọn. Wọ́n máa lo advantage pé. As a playmaker. You know, and Benzema give it to them. Benzema was. No, flop there. But you can always see àwọn ọmọ yẹn ti mọ bó ṣe máa ń mark wọn jọ wà ní líìgì ni nínú líìgì wọn. First leg wọn second leg wọn wọn bá ń bẹ̀ nínú ẹ̀mẹ́ka sọ ẹ̀mẹ́ka aṣọ àdìgbò fún yín kọ́bí àtúmọ̀ pàdé gbówó yìí gẹ pàdé mo ṣáà tún ọ̀gẹ̀ máa tún lọ sí final ẹ̀mẹ́ka fi àtakò parí ètò ó yá fún 90 minutes ẹ̀ oní Atletico lòun ni ó máa win àbí ìwọ ní no oní Real Madrid ló máa win of course Real Madrid ẹ̀ win but Atletico ti tiẹ̀ ká ní pé wọ́n sọ penalty ẹ̀ nù wọ́n ti win. Yes. In 90 minutes wọ́n ti win. So nísìnyí ẹ̀ka káyọ̀nù náà coach méjèèjì yìí Diego Simeone versus Zinedine Zidane kí ni ìwọ lè sọ lórí àwọn méjì yìí. Actually tábà ní ká sọ̀rọ̀ lórí Zidane ọmọ tuntun ni Zidane jẹ́ nínú coaching tábà wà lọ mú Simeone tó ń jẹ́ Simon wọ́n gbé wọn Bible lọ. mo bá kóòsì mi ni tí láti inú mi dùn bó ṣe ṣe tí èèyàn bá lọ wò in fact kóòsì tó tíṣẹ́ yé ni kóòsì tíṣẹ́ yé ni torí wípé òun náà ló kọ́ ọmọ ẹ̀ wá ní 2014 a dẹ̀ tún expect wípé ara àwọn kóòsì mi tó jẹ́ pé ní àárín ìgbà yẹn wọ́n á ti flop tó jẹ́ pé àwọn ọmọ òde ẹ̀ nílé perform mọ́ wọ́n tún tábàwò ní last season náà ní 2015 at least wọ́n ṣe iṣẹ́ takuntakun bíi kí wọ́n tún wọ final yẹn ṣùgbọ́n ẹ̀pà ògbóró ó dẹ̀ tún wá mèkì èyí ẹ̀ péré ó tún gbìyànjú ó tún tiraka láti wọ final yẹn ó dẹ̀ tábà tún wà lọ wọ àwọn ẹni tí ó bá pàdé níbi àwọn ìdojúkọ tó rí ó play Bayern ó defeat Bayern alágbára ó play Barca ó defeat Barca alágbára làwọn ẹni tó play náà so that tábà wà lọ wo tábà tí bá padà sọ́dọ̀ Zidane mo sọ ní àti ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí wípé níbi mo sọ láàárín ibì kan wípé tábà wo àkọ́kọ́ materials tó ti pé ní Madrid materials tó ti pé tó ti wà nílẹ̀ ní Madrid so that kí èmi máa ń sọ kí nìkan pé kí Madrid àwọn kan wà tó jẹ́ pé tí kóòṣì wọn ò tó bá sọ pé kóòṣì wọn wọ́n sáàkì wọ́n bá ń kóòṣì wọn wípé kò gbọdọ̀ ṣe anything nípa wọn aya wọn ò lè já. ibi tó dé yẹn mi ò lè gbà bẹ́ẹ̀ because look ṣé Barca player wọn pé ṣé player wọn pé now ó ní pé player Madrid pé before kan tó kíní tó kúrò lọ́dọ̀ wọn kó tó di wọ́n gba Zidane what do you call him Ancelotti kó tó di pé kúrò lọ́dọ̀ wọn ó ní you kò ń ṣe orí pitch gangan ni the football ends from the back room kí ló ń ṣẹlẹ̀ ìgbà tí Zidane dé
sínú àdùn fúnra rẹ̀ ó embrace ẹ̀ there is a cordial relationship pẹ̀lú wọn then take again nǹkan tó bá ń lẹ̀ ó ní láti work lé lórí ni okay look at it tẹ́lẹ̀ James wọ́n máa ń lò but nígbà tó yá ó lo formation míì tó yẹ pé which is better and Benzema most likely wọ́n fi fẹ́ lo Benzema àti Cristiano Ronaldo náà papọ̀ níbi nínú man but look at what the formation tó yẹ pé ó lò tó put kó kàn sọ pé wọ́n ti pè ní Atletico fún ara wọn they have a very better players a very strong players ṣe bá ní kí n fún wọn ní the strongest out of the two. I will give it to Atletico Madrid. They have a very in terms of physics and everything, they have a very strong player. Okay, so kí ló work right fún Zinedine Zidane? Because tactics tó lò one, they are very focused. Then with the mind pé àwọn Atletico máa wò pé àti Ronaldo kíní kan gbogbo mind wọn ni pé báwo la ṣe kéèkì sí Ronaldo. Meanwhile, Zidane will say look at Cristiano Ronaldo. The only thing Cristiano Ronaldo síbẹ̀ ni pé I want him to be a threat. Gbogbo iṣẹ́ yẹn orí Bale, orí Modric. And Benzema tún flop láwọn ìgbà kan and look at it ìgbà tó yọ the other guy tó ní injury yẹn òun ìgbà tó gbé the other guy wọ́n ráyè penetrate through that place and ó dẹ̀ ní láti walk into that angle again Zidane nǹkan ṣe is a player ó ti wá di you know a very fresh blood yóò lè compare pẹ̀lú abarúgbó náà. is a player no alẹ́ nísòrò that is just look at that. ṣẹ́yìn nǹkan ta fẹ́ yànnà pọ̀ lé ní kò ń ṣe kò sọ̀rọ̀ tí wọn nìkan la fẹ́ wò bẹ́ẹ̀ni àmọ́ kí n tó lọ sókè lọ́hùn a máa lọ sókè lọ́hùn sí àmọ́ ká tó lọ sókè lọ́hùn sódà kò ní dàbẹ́ ni pé àyànnà ètò yìí a fẹ́ yànnà ẹ̀tàn níbí báyìí lórí abala yìí ká kúrò bẹ́ẹ̀ ìwọ sọ pé complete material ni Zidane ni but máa sọ pé nígbà kan èmi náà máa ń wo Real Madrid Barcelona as a complete material pé Pep Guardiola ó kọ̀ pé opportunity pé ó kọ̀ ní opportunity ni but that's not the case o ó ní ọpọlọ lóòótọ́ ó dẹ̀ ní material yẹn àmọ́ lọ́pọlọ so ibi tí mo fẹ́ fi kọ́ sí nìyẹn àmọ́ ká tó tí kò ń tì ní support sílẹ̀ kan mú kan káńtà area kan tó sọ ni ká tó tẹ̀síwájú lórí ètò yìí bó ṣe ń lọ lórí pápá Orísun àbọ̀ ẹ jẹ́ ká dókè lọ́hùn.